iṣẹ́ tèmi ní OAP ni mi mo máa ń sọ̀rọ̀ lórí rédíò mo máa ń entertain mo máa ń educate mo máa ń inform and mo tún máa ń ṣe consultation èmi máa ń ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kí n ṣe tí n bá sọ fún ẹ pé báyìí ni o ṣe máa ṣe owó báyìí ló máa san máa ṣiṣẹ́ yẹn dáadáa máa make sure pé o ò ní complaint ṣó ti yé yín sìn bí mo pé mi ṣe ń add tèmi nǹkan kékeré la lè ṣe one step at a time ni ẹsẹ̀ kan after kejì àbí ẹsẹ̀ kan after kejì so bí mi ṣe mo ń ṣe nǹkan tèmi ń ṣe dáadáa pẹ̀lú clear conscience bí mi ṣe ń add value sí ìlú wa ẹ̀. àwọn èèyàn tí wọ́n mọṣẹ́ tán àwọn tó ní radio station tó mọṣẹ́ tó ní TV station tó mọṣẹ́ tí àwọn tó ń gbowó káàkiri káfi move industry forward tó wọ́n mọṣẹ́ wọ́n ò ní interest nínú bí a ṣe máa move forward wọ́n kàn fẹ́ jẹ owó yẹn ni owó táwa deserve àwa creative àwọn ò ní rìn kankan àwọn náà ń jẹ gbogbo ẹ̀ wọ́n á tún wá jẹ́ kó feel ẹ̀sẹ̀ àwa tá mọṣẹ́ àwa tá data ní talent àwa kan dẹ̀ ní talent wà lùyìí tábàjọ ṣiṣẹ́ yẹn dáadáa owó tá máa pa in 12 months ó máa pọ̀ ju owó tó máa pa in 1 month it's ó yàtọ̀ problem yẹn nìyẹn problem ta ní industry is the same problem tí Nàìjíríà ní àwọn ọ̀gá tó di owó mú tó mọ̀ nǹkankan àwọn náà control owó yẹn wọn ò dẹ̀ jẹ́ kówó yẹn dé ibi tó jẹ́ pé ó máa fi move wa forward problem ta nínú ìlú yẹn bá ṣe máa move forward bá ṣe máa tẹ̀síwájú bí nǹkan ṣe máa better nílùú yìí ni pé bá ṣe ń ronú wa káyé kàn ro tiwa káyé kàn ro ti family wa káyé kàn ro àwọn ọ̀rẹ́ wa káyé kàn ro àwọn tó máa bribe wa nǹkan tó fún wọn níṣẹ́ káro ẹni tó wà qualified káro ẹni tó deserve káro pé a fẹ́ ṣiṣẹ́ yẹn ká ṣe dáadáa báwo la ṣe máa ṣiṣẹ́ dáadáa àwọn tó wà qualified àwọn tó deserve àwọn la máa fún níṣẹ́ yẹn bá ṣe lè move forward nìyẹn kò sí nǹkan tá à nílùú yìí kò sí resources tá à nílùú yìí ẹ mọ̀ náà gold wà oil wà ìyẹn gangan ni problem wà gbogbo ẹ̀ la ní talent wà talent yapa but bá ṣe ń ronú youth kọ́ ló máa change ìlú yìí even youth wọ́n máa change wọ́n ṣe ń ronú so bá ṣe ń ronú ni ṣàfẹ́ kí nǹkan better kó wá fẹ́ máa lọ báyìí bá ṣe ń ronú ní báyìí ń kàkú. Nàìjíríà tèmi fẹ́ rí ní lágbára Ọlọ́run ní lifetime mi tí máa rí ní Nàìjíríà tó yẹ pé tó bá ṣiṣẹ́ dáadáa ó máa get gain tó bá cheat wọ́n máa punish ẹ tó bá pààyàn wọ́n máa fi ẹ́ sí prison kò ń ṣe àwọn èèyàn tó ń ṣe nǹkankan dáadáa náà máa reward ó máa wà rewarded for hard work ẹ tó bá ó máa Nàìjíríà tó yẹ pé everything democracy yẹn ó ń ṣiṣẹ́ ó Nàìjíríà tèmi fẹ́ nìyẹn tá a bá fi energy sí lágbára Ọlọ́run a máa realize Nàìjíríà yẹn Nàìjíríà tèmi fẹ́ nìyẹn. mi feel pé àwa youth lè ṣe nǹkan kan kò ń ṣe ń pa youth kò ń ṣe ń pa ọmọ ọdún mélòó ló jẹ́ kò ń ṣe ń pa pò 60 kò ń ṣe ń pa 40 kò ń ṣe ń pa 20 nǹkan tó wà ń pa ọ̀rọ̀ yìí ni pé nǹkan tó wà ní gbogbo wa là ń ronú bákan náà sìn because nǹkan tó ń ṣe àwa náà ti ń ṣe àwọn tó wà after wa náà ti ń ṣe tó bá rówó kékeré kan sìn ká má tanra wa tó bá rówó kékeré kan sìn àwọn náà wọ́n máa gba tiwọn wọ́n máa já bó ṣe rí nìyẹn so Nigeria problem ò ń ṣe age to an extent yes but problem ò ń ṣe age problem ni bá ṣe ń ronú mélòó nu àwa tá à ń pè ní youth ni ó ti ń ronú bí àwọn tá à ń pè ní àgbàlagbà àpọ̀ so kò sí yàtọ̀ kò really sí yàtọ̀ láàrin wọn àwọn èèyàn díẹ̀ wà o tó fẹ́ change nǹkan tó fẹ́ but everybody kàn fẹ́ jẹ next check yẹn ni everybody kàn fẹ́ get next alert yẹn ni everybody fẹ́ tọ́jú girlfriend ó fẹ́ tọ́jú family ó fẹ́ tọ́jú àwọn girlfriends ẹ̀ bí most of us ṣe ń ronú sí ni ẹ kò ń ṣe youth ló máa change ìlú yìí bá ṣe ń ronú ló máa change ìlú yìí bá ṣe ń ronú dẹ̀ wà determined by how far la máa go láti change ìlú yìí. orúkọ mi ni Morenikeji Sowolu and OAP ni mi entertainer ni mi mo dẹ̀ fẹ́ sọ fún yín pé mo dúró fún idea of one Nigeria bó jẹ́ Hausa bó jẹ́ Yorùbá bó jẹ́ Igbo
mo stand for one Nigeria, mo stand for ẹ kó jẹ́ 60 tó yẹ bá pé, mo stand for ẹ tó bá jẹ́ 30 tó yẹ bá pé, mo dẹ̀ stand for ẹ ìwọ Nigerian youth tó yẹ bá pé. One Nigeria always.